olúwo àbóríjìn ọba àgbáyé olóyè Mohammed Musiliu Pontinin tó jẹ́ olórí káfàtà fún gbogbo àwọn aláwo àbóríjìn ní orílẹ̀-èdè Benin ló ti ṣe ìjáde àbẹ̀wò rẹ̀ wá sí ìjọba ìbílẹ̀ ti ìlú Ìpòbẹ́ lẹ́yìn ọdún 5 tí wọ́n ti fi jẹ. ní kété ìgbà tí kábíyèsí tí ó ń kalẹ̀ sí ìlú Ìpòbẹ́ pẹ̀lú ayọ̀ àti ìdùnnú ni wọ́n fi kí ọba ògbóni àbóríjìn olóyè Mohammed Musiliu Pontinin káàbọ̀ sí ọ̀dọ̀ ọ̀túnba rẹ̀ ní ìlú Ìpòbẹ́ ìyẹn olúwo Akeem Oṣuọlálé Owólabí tí í ṣe ọ̀túnba ọba àbóríjìn káfàtà ní orílẹ̀-èdè Benin. àwọn babaláwo ló kí ọba àbóríjìn káàbọ̀ tí wọ́n sì dá ifá òun gẹ́gẹ́ bí ìṣẹ̀ṣe ṣe ṣe àlàyé ẹ̀. ọ̀pọ̀lọpọ̀ àwọn tí ó yọ ní ojú ọpọ́n lọ́ba àbóríjìn ọba àgbáyé Mohammed Musiliu Pontinin rọ gbogbo àwọn aláwo láti ṣe ètùtù ọ̀hún bó ti tó àti bí ó ti yẹ kí ẹ̀rẹ̀ tí ó tọ́ kó má bàa yí bá àpapọ̀ ọmọ ẹgbẹ́ àbóríjìn káàkiri orílẹ̀-èdè yìí. pẹ̀lú ìdùnnú àti ayọ̀ làwọn ọmọ ẹgbẹ́ awo àbóríjìn fi ń kí ọba àgbáyé Mohammed Musiliu Pontinin káàbọ̀ sí ilé ọ̀túnba rẹ̀ nílùú Ìpòbẹ́. ìbà mi lè ní o ìbà olómi àṣàpè nífẹ̀ẹ́ bàbá o ẹkùn tó fi torí ẹkùn tó fi gbogbo ara ṣe mí jọjọ níṣẹ́ ṣá o mo ṣe bá mi lè ní ihò ìbà olómi àṣàpè o ìbà mi lè ní ihò àpètùtù tó nílò lóṣùgbọ́ mo yàjú báyìí. àpènà ti orílẹ̀-èdè Benin káfàtà olóyè Abdulrahman ọmọ Rufai àwọn náà pẹ̀lú kò ṣàìfi ọ̀pọ̀lọpọ̀ ẹ̀sà fi kan ọba òun níkàlẹ̀. iṣẹ́ ń ṣe bá fonídò tó nídò. ìbà fọlọ́tọ̀ tó lọ́tọ̀ o. ìbà àmúgangan tó ń pọn mi òwúrọ̀ o. talẹ̀ nídò tó nídò. ta lọ́tọ̀ tó lọ́tọ̀ o. ta ni àmúgangan tó ń pọn mi òwúrọ̀ o. ẹ bá mi kàrámọ̀ ẹ dán. lára àwọn àgbààgbà tó gba ọ̀rọ̀ sọ níbẹ̀ olóyè Fèyíṣítàn Albert tí wọ́n jẹ́ àgbà ẹgbẹ́ àwọn náà kò ṣàìpéére kí wọ́n láre lórí àbẹ̀wò náà èyí tí ọba ṣe wá sí ìlú Ìpòbẹ́. ìjọkíjọ lẹ́yìn bá ti ní ọmọ púpọ̀ wàhálà púpọ̀ ọgbọ́n púpọ̀ wàhálà púpọ̀ ni kó má fi sùúrù sí kó má bá wọn tó àdúrà wàá gbà. ọ̀túnba ògbóni olóyè Akeem Owólabí Oṣuọlálé àwọn náà pẹ̀lú kó ṣàìtúsọ gbólóhùn kan àbí èkejì léyìí tí wọ́n fi sọ ní pàtó ohun tí ọba wa ṣe ní ìlú Ìpòbẹ́. ọba ògbóni ó ń ṣe pàtó ìgbà gbogbo ibi tí káàrọ̀ òjìrì àti gbogbo ibi tí ilé Ifẹ̀ àwọn ọmọ ẹ̀ wà ní. sọ pé o èèwọ̀ yìí o àsìkò yìí òjò tí ń fọyín àwọn ọmọ yóò mọ̀ gbóná tí wọ́n bẹ̀ sí ní gbóná báyìí ẹ̀yin olúwo tó ń bẹ ń bẹ ẹ máa ṣe báyìí nílùú náà ẹ ṣe ètùtù báyìí sínú ìlú ẹ bá ń bẹ kí àlàáfíà kó ba lè tẹ̀ kí ara kó ba lè mọ ọ̀rọ̀ yín ní àsìkò yìí àsìkò náà là ń lọ yìí. àwọn oníṣọ́ọ̀ṣì wọn máa sọ pé oṣù rà bàbàbàbà ó ń bọ̀ oṣù kọkàn ò le àtúnìkan tí Elédùmarè fi dá Ògbóni nìyẹn. ọ̀pọ̀ àwọn àgbéyẹ̀wò ni wọ́n ṣe ní ọjọ́ yìí kó tó di pé wọ́n fi orí ètò ọ̀hún tì. àwọn Yorùbá bọ̀ wọ́n ní eégún ńlá ní kẹ́yìn ìgbàlẹ̀ ọba àbóríjìn kò ṣàìṣe gbólóhùn àlàyé kan ìyẹn ọba àgbáyé olóyè Mohammed Musiliu Pontinin ẹgbẹ́ gbólóhùn tí wọ́n sọ. òní mo wọ inú ìlú Ìpòbẹ́ látìgbà tí mo ti gbà dé nínú ìlú Ìpòbẹ́ yìí òní ni mo tó wá síbí. èmi náà ọmọ bíbí ìlú Ìsàlẹ̀ ni mo jẹ́ ní ilé ọba Obínúwọlẹ̀ láàyè ọmọ àfibí sínú kóúnjẹ ọmọ àfijà sínú pètè rẹ̀ abẹ́gbọ́ ọmọ àfibínú sunú ìjàlẹ̀ àmọ́ lónìí ìbínú àfi sunú pántálẹ̀ pẹ̀lú pounds àti euro àti sefa abẹ́gbọ́ ìyẹn jẹ́ gẹ́gẹ́ bí àyè. àwa ń gbọ́ èmi ni àwọn awuyewuye kan tí ń lọ nítorí pé ògbóró nìkan ejò inú àwọn òpè èjì tèké pógún tọ̀dàlẹ̀ pọ́gbọ̀n kínníkínní inú tiwa làwa mọ̀ la ṣe wá pé gbogbo àwọn àwọn pé ẹ jẹ́ ká tó padà ká jókòó ká tan ìmọ́lẹ̀ sí rìkìrí nítorí a rí pé àwọn bí babaláwo wọn ni bó ní ṣègùn ni wọn ni bí nǹkan ni Ọlọ́run rí wọn àwọn ọmọ wọn ni wọ́n ní kí wọ́n fèèyàn fi ṣe tutù Ògbóni kì í fèèyàn ṣe tutù èyàn ni mo ṣe péjọ ni mo ní kí n pe àwọn olóyè mi ní pé láti sìn ín lọ a fẹ́ máa gba gbogbo lòkàlítẹ́ gbogbo pápátá gẹ́gẹ́ bí ìjọba ṣe mọ̀ wá tó gbé mi sórí àléfà tó jẹ́ ìfàlẹ̀ dálẹ̀ fi gbé mi sórí àpèrè epo kan ò gbọ́dọ̀ ta sínú Ògbóni lẹ́yìn pé tá a bá ti mọ ohun tí wọ́n ń ṣe ń bẹ̀ tí wọ́n ní Ògbóni ni wọ́n ǹjẹ́ ẹ lọ tẹ̀ wọ́n nínú ìjọba tọ́wọ́ wọn bá ti sí nínú ẹ̀ nítorí àwa náà ni ìjọba gbé tí a sì ní ìwé wa ń bẹ̀ títí di ìsín.
ǹjẹ́ eléyìí náà ni wọ́n fi parí gbogbo ètò tí ó wáyé lọ́jọ́ ọjọ́ yìí ìyẹn láàfin Ọ̀túnba Àbóríjìn Olúwo Oṣù Ọ̀lálé Òwòlàbí Kásùmùṣùlà ló ti ń jábọ̀ ìròyìn fún iléeṣẹ́ Ọ̀sọ́lọ́ TV. Ọ̀sọ́lọ́ TV. ìmọ́lẹ̀ gbogbo ọmọ ànàgó.